MC Musiliu ẹrù níyọ̀ ó dàbí pọ́n ti bomi sí yọ̀ MC Musiliu o. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ẹ wo ẹni kí n gbé yín débẹ̀ tí n bá sọ pé náà ń jó lórí omi ẹ dákun ẹni lọ kẹ́rù rẹ̀ wá nítorí mo kí yín gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi pé títẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Ẹ wo MC Musiliu ní o ẹrù níyọ̀ wọ́n ti padà da omi sí inú iyọ̀ last bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí wípé now wọ́n ti reject MC Musiliu gẹ́gẹ́ bí national president ìyẹn gẹ́gẹ́ bí ààrẹ àwọn union àwọn national up national all over Nigeria o tó bá ti jẹ́ ti Èkó betua ọlọ́run wa lọ̀gá wa ó dàbọ̀ ti fẹ́ change ọlọ́run wa o bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni ó dàbí wọ́n ti fẹ́ change ọlọ́run wa Musiliu Akínsànyà wọ́n ti fẹ́ change bàbá o bẹ́ẹ̀ ni MC Olúọmọ ní ti election ìdìbò èyí tó lọ láàrin àwọn union tó lọ láàrin àwọn NURT bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ báyìí èyí tí MC Musiliu tó wọlé gẹ́gẹ́ bí ààrẹ fún gbogbo àwọn National Union of Road Transport Workers ìyẹn NURT now bàbá ti wá fèsì opposition last na everybody go chop breakfast ṣaayo bàbá ti wá fèsì àwọn union báyìí nítorí wọ́n ti ń jẹ breakfast wótówótó ǹjẹ́ ẹ ti gbọ́ wípé Tajudeen Bárúwá gbòtìmọ̀ àbókí ló máa jẹ àwọn ọmọ northerners náà ni àwọn Fúlàní àpàpàǹdodo náà ni àwọn náà tún ni o ara tá à ń sọ nìyẹn MC Musiliu tó bá jẹ́ pé ẹ ti dìde ti Yorùbá nation ó ṣeé ṣe kó jẹ́ pé irú ìdójútì ẹ ò ní bá pàdé ṣùgbọ́n ẹ wo orí tó bá máa jẹ̀kó kódà kó wà nínú ẹlikọ́pítà ayọ̀rí síta àjẹ̀kó òun lọ̀rọ̀ MC Musiliu bẹ́ẹ̀ ni Bárúwá ni o Bárúwá ló pariwo ní court ruling ìyẹn ní láti ní ti National Industrial Court àti Court of Appeal ni o ó kó wá pariwo ó sọ̀rọ̀ ó ní MC Musiliu kò tọ́ sí oyè tí wọ́n fún yẹn o nítorí ó ti lòdì sí gbogbo òfin junior Bárúwá rèé o Bárúwá tó jẹ́ pé àìpẹ́ yìí ọdún tó lọ ló wọ ọ́fíìsì o that's 2023 Yorùbá dẹ̀ ní odò tó tójú ẹni ṣe kiri kan ó wà lè gbé ni lọ bí tó tójú ẹni kún odò lè ti fẹ́ tójú wọn ti fẹ́ gbé wọn lọ bẹ́ẹ̀ ni Bárúwá tó jẹ́ pé ó wọ ọ́fíìsì ní last year ó ti wọ jàkadì báyìí tó dẹ̀ jẹ́ pé ó ti fọ́ọ̀mù lẹ́gà pẹ̀lú former president ìyẹn Najim Usman Yaasin lẹ́yìn tí Bárúwá election Yaasin ló wá fọ́ọ̀mù caretaker ìyẹn committee láti challenge his leadership lọ́wọ́ Bárúwá ti wá jáde seeking for judiciary intervention which lead to a favourable ruling in March 2024 now Bárúwá yìí ló wá ń pariwo pé èmi ní kinní kan ẹ dákun ẹ gbé kinní wá kìí ṣe MC lónìí MC ò tọ́ síbẹ̀ kò wọ́ tiẹ̀ ó ti lòdì sófin lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ló kàn abẹ́ àgbà wá ní báyìí Bárúwá wá gbé wa débẹ̀ ó ní ó dàbí pé kíní ti fẹ́ máa di pé èmi mo lè gbéra mi sí o nítorí bí kì í bá ṣe bẹ́ẹ̀ ni láìsí ọwọ́ union constitution tàbí ọwọ́ kọ́ọ̀tì nínú láti lè fi èèyàn sí ipò ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ lọ́wọ́lọ́wọ́ báyìí Musiliu Àyìndé Akínsànyà àti gbogbo àwọn sí MC Olúọmọ wọ́n ní kò wọ́ tiẹ̀ ó tún wá fi sí o ó tún ní kò dẹ̀ lè wọ́ tiẹ̀ ó ní ṣé ẹ rí national president of this union he stated urging media outlets to disagree ó fohùn lẹ̀ ní pèsè MC ọ̀dẹ́ èṣí ẹ̀ wọ́ tiẹ̀ ó ṣọ́ọ̀kì mi o ẹ jẹ́ ká wá gbọ́ nǹkan táwọn ènìyàn sọ bẹ́ẹ̀ ni the food is about to get done oúnjẹ òun ti fẹ́ jiná báyìí
wọ́n ní tó kí lẹ expect MC tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ bàbá ni o, at least bàbá máa ṣàfẹ́ compensate tiẹ̀ fún iṣẹ́ tó ti ṣe àti fún iṣẹ́ tó ń bá a ṣe àti tó sì máa ṣe. Bẹ́ẹ̀ ni àbí ṣófin kankan wà lórílẹ̀‐èdè yìí mọ́ ni? Òfin kankan ò sí lórílẹ̀‐èdè yìí o. A tiẹ̀ lọ́kì pé kò make ara ẹ̀ minister of transportation ṣebí president of NURTW tó bá lọ make ara ẹ̀ as minister of transportation ọmọ ìgboro bá gbàgbóró nìyẹn. Ó ti yé yín. Up national progress. Nigeria as a whole country is gradually turning to Lagos owned by one family àbí ó ti fẹ́ di oyè ìdílé. Now wọ́n ní àsìkò ń bọ̀ o tí àwọn NURT body tó máa dìde tó dẹ̀ máa di scrap tó yẹ pé wọn ò ní lẹ́nu mọ́ o. Bẹ́ẹ̀ ni wọn ò ní lẹ́nu mọ́ o, wọn ò tiẹ̀ ní lẹ́nu mọ́. Ẹ wo Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá nation ló jẹ wá lógún o. Ẹ bá wa share, ẹ like, ẹ yá mi ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó yá àwọn èèyàn pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ. Now ọ̀kan tún dìde ó ní èmi nípò yìí tọ́ sí o, nítorí láti ilẹ̀ pẹ̀pẹ̀ ni mo ti ń jẹ́ kó yá àwọn èèyàn pé èmi mo fẹ́ jẹ alága fún NURT lórí ìlú yìí. Ó gbé mi débẹ̀. Ọ̀kan ní ẹ̀yin yìí ni ẹ̀ bá tiẹ̀ jẹ́ kí Tajudeen Baruwa ẹ jẹ́ kó ṣe ojúṣe ẹ̀ náà kó parí ọdún 4 ẹ̀ kó tó di pé ẹgbẹ́ ààrẹ mi wọ̀, nítorí wọ́n ní Olúọmọ jẹ́ candidate gidi o fún post yẹn, ṣùgbọ́n ó jẹ́ kó jẹ́ kí ìfẹ́ ó wá pé kó tẹ̀lé due process ìyẹn òfin. Ọkọ tiẹ̀ jẹ́ kó wá pé the mistake of Mr. Alibaba and MC Olúọmọ lead gang of 40 thieves. Bẹ́ẹ̀ ni ó ní àṣìṣe wọn ló fa bí àwọn olè bíi 40. Who tell you say dem no dey challenge president son? ń gbọ́ ta ni wọn ò lè challenge nísìnyí? Ta làwọn èèyàn gan ò lè challenge? Fúlàní gan challenge anybody. Now MC náà ti ń jẹ́ wotowoto báyìí o. MC náà ti ń collect. Person pass you talk say na small. That small you fit use am buy. Baruwa versus MC Olúọmọ ni o. Wàhálà ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni? Ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni. Ẹ wo ẹ̀yin yá mi bàbá mi Yorùbá nation ló lè ṣe. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá wa gbọ́wọ́lé ẹ jẹ́ kó yá àwọn èèyàn pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó fún wa. A ó máa bẹ̀ ọ́ bí ẹni bẹ ṣu àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀ náà o. Gbogbo ẹni tó bá sọ pé ò ní délé òun máa lá ò ní délé bá la fi ń sọ fún yín wípé Yorùbá nation ni o. Ó dàbọ̀.